lórílẹ̀-èdè yìí Sultanu Sokoto àwọn ni aṣíwájú ẹ̀sìn fórílẹ̀-èdè yìí. Sultanu Sokoto huwa qa'iduna fi Islam fi hadha al-balad lórílẹ̀-èdè yìí. Wa huwa al-mukhawwal bi'ilani maw'id shahri Ramadan. Àwọn náà ni wọ́n ní àṣẹ kí wọ́n sọ pé tọ́ àti ka Ṣàbáàn ti pé ọgbọ̀n lónìí ọ̀la ni Ramadan bẹ̀rẹ̀. Ibi ta ka Ṣàbáàn dé lónìí 29 but a gbọ́ pé wọ́n ti róṣù ní Dubai. Àṣẹ ká bẹ̀rẹ̀ àwẹ̀ ó ṣẹlẹ̀ lọ́la. Gbogbo ẹni tó náà bá wá rí nǹkan kan sẹ́wọ̀n pé Ọlọ́run gún wa nímọ̀ jura wa lọ ẹlòmí ẹ̀sẹ̀ Sultanu Sokoto ṣùgbọ́n ó rí náà ó sì nímọ̀ bí wẹ́n níbẹ̀ bá rí náà tó nímọ̀ àwọn tí wọ́n túnmọ̀ Sultanu ní kó pè lákèsí bó náà bá sì lè pé Sultanu fún rẹ̀ kó pé Sultanu fún rẹ̀ pẹ́tọ̀ àkíyèsí tí mo ṣe ní pé báyìí èèyàn ọ̀rọ̀ wa tí mo ń sọ ní wípé tẹ́ rí ìtàngbèdá síwájú tí ìtorí aṣíwájú ẹ̀sìn lórílẹ̀-èdè yìí Sultanu Sokoto àwọn ni aṣíwájú ẹ̀sìn fórílẹ̀-èdè yìí. Sultanu Sokoto huwa qa'iduna fi Islam fi hadha al-balad lórílẹ̀-èdè yìí. Wa huwa al-mukhawwal bi'ilani maw'id shahri Ramadan. Àwọn náà ni wọ́n ní àṣẹ kí wọ́n sọ pé tọ́ àti ka Ṣàbáàn ti pé ọgbọ̀n lónìí ọ̀la ni Ramadan bẹ̀rẹ̀. Ibi ta ka Ṣàbáàn dé lónìí 29 but a gbọ́ pé wọ́n ti róṣù ní Dubai. Àṣẹ ká bẹ̀rẹ̀ àwẹ̀ ó ṣẹlẹ̀ lọ́la. Gbogbo ẹni tó náà bá wá rí nǹkan kan sẹ́wọ̀n pé Ọlọ́run gún wa nímọ̀ jura wa lọ ẹlòmí ẹ̀sẹ̀ Sultanu Sokoto ṣùgbọ́n ó rí náà ó sì nímọ̀ bí wẹ́n níbẹ̀ bá rí náà tó nímọ̀ àwọn tí wọ́n túnmọ̀ Sultanu ní kó pè lákèsí bó náà bá sì lè pé Sultanu fún rẹ̀ kó pé Sultanu fún rẹ̀ pẹ́tọ̀ àkíyèsí tí mo ṣe ní pé báyìí ọba tó ní ìrọ̀tẹ́sìmú bí hákùnlẹ̀ ìjẹ̀mí wàládà fọ́dàkú ẹ má yà lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀kan ní kí gbogbo yóò ṣe ó sì sí gbogbo nǹkan tá a fẹ́ fi máa ṣẹ̀sìn ẹlẹ́yọ ọ̀kan Ọlọ́run ẹyọ ọ̀kan ànábì rẹ̀ ẹyọ ọ̀kan kíbúlà wa ẹyọ ọ̀kan Muhammadu nasuwa ẹyọ ọ̀kan Al-Qur'ani ẹyọ ọ̀kan ọba tó ṣe bẹ́ẹ̀ kò fẹ́ kí yàwó jẹ wá ló fi ní ànípọ̀ àlìfìrìkọ́tù àdá ká máa ń torí pàwọn kan jáwúsá àwọn kan já kíní kan ní ọ̀síjá tẹ̀lé wọn ẹ̀yà ọjọ́ kò jíjú ẹ̀ mọ́ Islam na wáhid kéyò gbé yín wá àgbá kéyò gbé ìmọ̀ wá tó bá jẹ́ pé màá bá ní kò sí ètàkù ṣùgbọ́n tó bá ń bẹ̀ ní pé ẹ fi tẹ̀lé àwọn tẹ́lẹ̀ wájú ti yín náà ẹ pè wọ́n lákíyèsí àti mo ríre o nínú mọ̀ bí ma ìṣeríre àwọn náà pé àwọn tí ń bẹ wájú tí wọ́n náà pé lọ́dọ̀ wá o pẹ̀lú tá a rí bí àti calculation wá ń bí bá ti sírò rẹ̀ yìí àti bó ti rí yìí ó dàbí pé ẹnu wà á kò kéjẹ mọ́ ẹ̀kọ́ pọ̀ra wọn jọ kásìlẹ̀ yá ẹbẹ̀rẹ̀ àwẹ̀ àmọ̀ sọ yóò lọ́sẹ̀ tí ń bọ̀ inna Allaha ya'murukum bil 'adli wal ihsani ọlọ́pàá sí dídíkọ̀ sí dáadáa wa ita'i dhil qurba gbogbo wọn lọ́sùn mọ́wàá sí dídíkọ̀ wọn wa yanha ọlọ́ni mọ́kọ̀ fún yín 'anil fahsha'i níbi wà bàjẹ́ wal munkari tó mọ̀kó nígbà mọ́ sí fún yàn wal baghi tẹ̀mbẹ̀lẹ̀kún ẹ mọ́pẹ̀ ìgbàrányẹ mọ́sí kìtà ayín ya'izukum ọlọ́ni wà sírí la'allakum tadhakkarun bóyá bàbá ń gbọ́ báyìí àmà ti bẹ̀rù nú Allahumma ahdina fiman hadayt wa 'afina fiman 'afayt wa tawallana fiman tawallayt wa barik lana Allahumma fima a'tayt wa qina sharra ma qadayt fa innaka taqdi wa la yuqda alayk fa innahu la yadhillu